gbogbo ẹ̀yin tí ẹ sọ pé wọ́n ti circumcise yan ìyàwó yín ní ọ̀jẹ́ wọn láìkí oko tó túmọ̀ sí pé wọ́n ti gé dán wọn lọ ìyẹn ò kì í ṣe excuse ẹni tó bá ti gé dán rẹ̀ ó ní wọ́n ṣe ń bá wọn sùn kò jẹ́ wọn ó fẹ́ràn oko tó bá ti níyàwó tán ti gé idọ̀ ẹ̀ wọ́n ń dó wọn láti wájú àtẹ̀yìn náà ti ń dó ẹni tí ò bá ní idọ̀ 8,000 nerves ló wà lórí idọ̀ nerves àbí cells 8,000 so ó wà very very hypersensitive so bó ṣe wà very sensitive yẹn fún ìgbádùn oko ni ṣùgbọ́n ní ìsìn tí wọ́n ti rẹ́ lọ yìí ẹ lọ wọlé sára wọn láti ẹ̀yìn because nǹkan tó lè mú wọn fíìlì oko láti wájú náà ti gé yẹn ẹ̀yìn yẹn kò mí pé ilé ìgbẹ́ o tó bá wọlé láti ẹ̀yìn ibi tó máa target ó ní òkè because a sọ fún wa pé the G-spot is at the òkè now tó bá wọlé sí wọn lára from the back you're going straight to the òkè òbò that is where the G-spot is tí oko ẹ bá hit ibẹ̀ yẹn ara obìnrin yẹn á relax by the time tó bá máa flip ẹ̀ padà wá síwájú ara ẹ̀ ti máa wà receptive láti receive ẹ̀ ẹni tí ò bá ní dán wọn ń dó wọn láti wájú àbí òye abáyé ní ìsìn dẹ́ni wo obìnrin náà tó mọ̀ pọ́n ti gé idọ̀ ẹ̀ wọ́n ti gé lọ ò ní ìdí kó ṣẹ̀ṣẹ̀ máa wà aggressive èèyàn máa wá ìmọ̀ ni bọ́n ṣe ń dó wọn tán nídọ̀ tán nídọ̀ nìyẹn wọ́n ń dó wọn láti wájú ẹ̀yìn ló máa ti gbà wọlé sí ara wọn wàá dẹ̀ make sure pé despite wọ́n ti gé dán lọ o lè ṣe foreplay kó o fi gbogbo ara wọn ṣeré hàn sáà gọ́mú ẹ̀ ṣán gọ́mú ẹ̀ náà lọ ṣé bọ́mú rẹ̀ ń bẹ́ẹ̀ àǹkó limited gbogbo yẹn ó máa help ẹ láti relax the body obìnrin yẹn ṣebí kára ẹ ti wà relax ni kó dẹ̀ ti lè receive oko now ẹni tó ń gèdò ẹ̀ ó ṣeéṣe kó o mọ̀ rí nǹkan fi ṣeré níwájú to make you to kára obìnrin yẹn lè tutù wàá lọ ṣe ní ẹ̀yìn a lè jẹ́ kí ara ẹ̀ kó ṣe kíni kó tutù déhàn tán bá ti gèdò wọn lọ ẹ máa bá wọn ṣeré ìbẹ̀rẹ̀ ẹ máa bá wọn ṣe foreplay for a long period of time so dára wọn a lè ṣe kí ni a lè relax dẹ ìwọ tán ti gédó ẹ máa fọkàn sí oko tó ń dó many of you kì í sọ́kàn yín bẹ̀ ẹlòmíì gan wà tó ní dọ́gan tó jẹ́ pé ọkàn rẹ̀ ò sí níbi oko ni tí ò bá ti sọ́kàn rẹ̀ ń bẹ̀ àwọn obìnrin míì wà tó jẹ́ pé nǹkan tán wá sọ́dọ̀ ọkùnrin kan bímọ káwọn náà lè settle down ní ọlọ́run sì ti bù wọ́n lọ́mọ so wọn ready wọn worry nípa ọkùnrin mọ́ you understand wọ́n wò pé àwọn ti ní settlement àwọn ti bímọ àwọn ti ní security so whether ọkùnrin yẹn ó bá wọn sùn àbí ò bá wọn sùn kò tiẹ̀ nítumọ̀ kan sí wọn mọ́ so kò sọ́kàn wọn ń bẹ̀ mọ́ ọ fọkàn sí tó ń ṣe tó bá ti fọkàn sí purpose tókùnrin fi ń dó obìnrin ó yàtọ̀ sí purpose tóbìnrin míì fi ń dó ọkùnrin àwọn míì rò pé àwọn bọ́kọ àwọn sùn tó ráwọn ń ṣe ń favour you are not doing anybody a favour àbí òye abáyé ní ìsìn so òun ni reason téèyàn fi ń dó ọkùnrin ó ṣe pàtàkì ọkùnrin sì mọ̀ reason tẹ́ fi ń dó àwọn wọ́n mọ̀ wọ́ tó ń dó àwọn nídò àjẹmọ́pàǹjẹ kọ́mọ́sá ní gbà fóun wọ́n sì mọ̀ wọ́ tó ń dó àwọn nídò pé ó nídìí àwọn onífihàn òun fulfill obligation ó dẹ̀ ń ṣe nítorí pé ó wù ẹ́ ṣe onífẹ̀ẹ́ sí àwọn ìwọ tó dẹ̀ ń dó wọn nítorí wípé kọ́mọ́ rojọ́ mi kiri kọ́mọ́ ni wọn gbà fóun wọ́n mọ̀ ogun raw materials wọn tí wọ́n máa kó kiri àwọn yẹn máa dó wọn bí ẹni pé wọ́n fẹ́ tiẹ̀ have them to themselves ni sincerely gbọ́wọ́ tó wà ní ilé ọmọ fún dúpọ̀ bí ilé so kò lè work out so bó ti jẹ́nu gbogbo timetable ọ̀sán gan tó òrùn ti ràn tẹ́ fi mọ́ dókòhùn timetable ò lè work òbò dájí is the best òbò ever go and research it òbò dájí ló important lọ́pọ̀lọ́ ọkùnrin jù torí àsọ fún wa pé ìdájí láàrin aago 4 sí aago 6 ìgbà yẹn ni àwọn ọkùnrin máa ń wà ní stage of rapid eye movement ìgbà yẹn ni àwọn hormones àwọn androgen àwọn testosterone gbogbo àwọn hormones ara àwọn ọkùnrin náà máa ń wà ní peak of their secretion ìgbà yẹn làwọn ọkùnrin máa ń wà ní the third stage of erection tó oko wọn máa le nígbà yẹn naturally látọjú oorun yẹn erection 3 lọkùnrin máa ń ní látọjú oorun based on studies àkọ́kọ́ ẹ̀kejì wọ́n lè mọ̀mọ̀ bẹ̀ títí rapid eye movement yẹn RHM yẹn between 4 a.m. to 6 a.m. yẹn ara wọn máa wà conscious pé kó àwọn le that is the third realm so ìgbà yẹn ló máa mọ̀ òbò tán bá dó ní táìmù yẹn wọ́n lè gbàgbé òbò yẹn tílé ọjọ́ òun ó fi sú ó fi memory
àárọ̀ yẹn ó fi sí ọpọlọ wọn ó ti make day ẹ̀ for that day nu. Ṣùgbọ́n àwọn raw materials wọn àwọn ti target time ìjọba lè sún lé raw materials wọn mọ́jú ìyún ó make sure pé àárọ̀ yẹn òun ò kárí àárọ̀ yẹn kò kárí over rẹ̀ but ìwọ sunjú pọ̀ bí ilé èso ni timetable ọ̀sán Monday ọ̀sán Sunday ọ̀sán Tuesday tó òun ti kàtàríhùn kò lè dàbí ní abádọ́ra yín lọ́sàn-án kódà o ṣùgbọ́n mẹ́mórì tó fi sọ́pọlọ ọkùnrin tó bá dó ọkùnrin láàárọ̀ o ò lè fi mẹ́mórì yẹn sọ́pọlọ ẹ̀ tó bá dó lọ́sàn-án gangan. So gbogbo devil ten bind the ten cast n kò sí devil kankan bí kankan timetable tó fi ń dó okó ló ń kó bọ́ ẹ̀rẹ̀ yìí timetable yẹn padà òbò òdájí is the best àti ti ìrọ̀lẹ́ málẹ́ is the best sincerely wọ́n bá sì ti gédo ẹ̀ fọkàn sókó tó ń do ní lẹ́mìí pé you have a task to do you have a task to perform and that task must be performed and you are ready for it kì í ṣe pé àfipá ṣe then gbogbo ẹ̀yin tẹ́ ẹ dry ẹ wá sí ọ̀dọ̀ Shea Beauty World ẹ wá ra Heroes cream ẹ wá ra Heroes lubricant mo ti máa ń sọ̀rọ̀ water based lubricant ó wà nílé iṣẹ́ Shea Beauty World kẹ́ ẹ rà kẹ́ ẹ lò ara yín máa tutù ẹ máa wet especially àwọn tó ti wọ menopause 50-55 bẹ́ẹ̀ yín tẹ́ ẹ ṣe under age bí irú tèmi báyìí tẹ́ ẹ under age natural wetness yín top notch ló yẹ kó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín kò sọ́kàn yín lára ọkùnrin hùn bí ó ṣe bá yín sanwó bí ó ṣe bùkátà lẹ́ ń fọkàn sí. tẹ́ bá ti fẹ́ dóra yín ẹ má máa béèrè owó skul ọmọ ẹ má béèrè owó láńlọ́ọ̀dù ẹ má máa ní kinní kan tẹ́ ẹ lẹ́ fún mi ẹ̀ tí ì fún mi tó bá ti ń béèrè yẹn òwò gan ara rẹ yọmọ sápamọ́ ni ṣùgbọ́n tó ẹ bá táìmù tó ṣe rí pọ́n raw materials ń discuss owó ilé owó skul ọmọ okó àtòbò nìkan náà máa ń sọ tán ọkọ yín bá ti dé wọn ìgbẹ́ bùkátà àríyàn ṣe pé wọn ìsọ̀rọ̀ ìgbẹ́ bùkátà wà táìmù okó àtòbò kì í ṣe táìmù owó skul ọmọ strictly for that time ni ẹ bá dóra yín táyà mọ́ sọ pé tó bàbá láńlọ́ọ̀dù pé o wọ́n ní ẹ mọ́wọ́ wá o ẹ bá sì ti dóra yín dáadáa orí ọkùnrin ó pè oríire ó jí pépé yóò lè ronú bí ó ṣe tètè tún ṣe bísínẹ́sì tí ó mọ̀wó wọlé tẹ́ ẹ fi kọ́lé yín tẹ́ ẹ fi kókó lé láńlọ́ọ̀dù òbò tó yẹ ọ gbélẹ̀ ló ń gbé pamọ́ ìmọ̀ tí mo fẹ́ ṣe sọ́rọ̀ rẹ̀ ó ṣe pàtàkì tán bá ti gédo ẹ lọ nǹkan mẹ́rin ní mọ́ mú kóbìnrin kó mọ́ tutù nọ́mbà 1 obìnrin tán bá gédo ẹ̀ àti sẹ́tù yẹn ẹ wọlé látẹ̀yìn wàá dẹ̀ rí pé o mọ́ o clean kì í ṣẹni tí kì í tábà tó o bá tábà wọn lè do ẹ látẹ̀yìn torí ìwò ògbẹ́ yẹn máa rùn sí wọn ó máa bù tì í ni. then nọ́mbà 2 ó ní foreplay àti sọ pé kẹ́ ẹ mọ̀ ṣeré ìbẹ̀rẹ̀ nọ́mbà 3 mindset nọ́mbà 4 age those are the 4 things tí ìwé sọ fún wa pé mọ́ mọ́bìnrin dry now mindset ni pé kò sọ́kàn rẹ̀ ń bẹ̀ nǹkan tó fẹ́ achieve ó ti achieve ẹ̀ ó ti bẹ́ẹ̀ tún ọmọ ẹ̀ tán ó ti kún ọmọ ẹ̀ lọ ìlú èbò gbogbo ọmọ rẹ̀ ti kàwé tán ìlú èbò ó ti wà okay ó ti establish ìwọ náà ó ti wò pé ó ti wà made so ó ti wá trash ọkùnrin yẹn kúrò ní ọkàn rẹ̀ pé ò ní ìdí ẹ̀ mọ́ so tí bá ti wá fẹ́ dún ọ máa kanra mọ́ ò lè wet bẹ́ẹ̀ yẹn kọ́ kan ẹ̀ ò sí lára ẹ̀ then ẹlẹ́ẹ̀kẹrin ni age is a normal thing ẹ wá ti ń wọ 50-55 ara wọn máa gbẹ ẹ wá ra cream lubricant tó máa mú ara yín tutù ní mọ́ ní problem nípa wetness so gbogbo wọn tí wọ́n ti rẹ́dọ̀ wọn lọ ìyẹn ò tuntun ẹ̀dọ́ wọn láti ẹ̀yìn kẹ́ flip wọn síwájú padà tó bá ti di para wọn ti tutù then ọ̀rọ̀ okó àti òbò kì í sọ̀rọ̀ pé queen ni mí goddess ni mí professor ni mí tó bá ti feel pé position ẹ ti ju tọkùnrin kan lọ mọ́ wulẹ̀ fẹ́ you understand because àpéyàn bá rẹ̀ yàn sùn kò sọ ẹ̀gbọ́n kò sábúrò ń bẹ̀ kò sí pé kinní kan tó bá ti feel pé ara ẹ ti ga ju ẹni yìí lọ don't bother to fear that person because you have to submit yourself you have to submit your body kò ní ìdí restriction lọ fẹ́ marry tó bá ti marry ò ní problem ò ní máa ronú bẹ́ẹ̀ tó bá yẹ pé ò marry kò dáa bẹ́ẹ̀ tó bá ti fẹ́ ẹni yẹn ọkàn rí ó relax lọ́dún ẹ̀ ní mọ̀ ṣe pé kinní tó rọ́rọ̀ yín ò yé mi báyìí nísìn Shea Beauty World gbogbo ẹ̀yin tẹ́ ẹ nílò lubricant water based lubricant tẹ́yìn tẹ́ mọ́ ń dry ẹ kàn sí wọn then ẹ̀yin tẹ́ ẹ need the cream fún treatment of your body you know
we have sunscreen, we have body lotion, Shea Beauty World body lotion, Shea Beauty World sunscreen, Shea Beauty World night cream. Gbogbo àwọn nǹkan tẹ́ ẹ lè lò láti treat ara yín ó wà nílé iṣẹ́ Shea Beauty World. Nọ́mbà àwọn náà ló ti wà lójú fídíò yìí. Then Ọ̀yọ́ model alternative therapy, gbogbo ẹ̀yin pátá ẹ̀ ti ra gbó wọn pátápátá, gbogbo yín pátápátá ni à ń dúpẹ́ lọ́wọ́ yín. À ń ní kẹ́ ẹ mú àwọn ènìyàn wá sí i. Ṣé àmọ́ pé ṣẹ́ tẹ́ ẹ ti lò tẹ́ ti rí ẹ̀rí rere, ẹ recommend àwọn èèyàn. Ìwọ tó bá ní infection, ìwọ tó bá ní jẹ̀díjẹ̀dí, tó ní candidiasis, staphylococcus, syphilis, gbogbo àwọn àrùn ìbálòpọ̀, tàbí ìwọ tó bá ní ẹ̀dà, ìwọ tó ní ìju, tó ní jẹ̀dí, àwọn hemorrhoid tí ìyẹn ti yọ tán pọn gan, ẹ kàn sí ilé iṣẹ́ Ọ̀yọ́ model alternative therapy. Ibẹ̀ ni ẹ ti lè ra àgbo tó máa treat gbogbo àwọn àrùn ara yín. Ẹ wá ara lẹ̀ ilé iṣẹ́ Landness Homes and Property. Gbogbo ìwọ tó ń gbóbò pamọ́, òbò tó ń gbé pamọ́ ní ọjọ́ kọ̀ rí ó ti ra lẹ̀ fún ọ nílé iṣẹ́ Landness. Ọba ṣe pé kíní nìsín tó ṣe normal tó tọ́jú ara rẹ, gbogbo dryness yẹn tó pò ń bẹ̀ tọkàn ẹ balẹ̀, tọkàn ọkọ ẹ náà wò pé ọmọbìnrin yìí wọ́n ti ṣe ń jì, inú rí ó dùn sí ọyọ́ ra lẹ̀ fún ọ. Ilẹ̀ ń bẹ ń do ológun ẹrú, ilẹ̀ ń bẹ mọ́ níyà, ilẹ̀ wà lárúlógún ọjọ́ ọ̀nà Ìbàdàn, ànílẹ̀ lógún state náà, ànílẹ̀ Èkó, ànílẹ̀ Island, à ń ta ṣọ́ọ̀bù náà, à ń ta lé ní new garage Olúyọ̀lé, new garage ní Ìbàdàn. Àlọ́ ọbẹ̀ ń ṣe múre Ìbàdàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ìwọ ìyàwó ilé tó bá ṣe normal tó ṣe dáadáa, ọkọ rí ọ̀rá ṣọ́ọ̀bù fún ọ tó sì máa tajà sincerely. Yọ̀rá ṣọ́ọ̀bù fún ọ láti ilé iṣẹ́ Landness Homes and Properties, ọmọ tajà ń bẹ̀, ọmọ jí láàárọ̀, ọmọ rẹ ṣọ́ọ̀bù gbangba ṣọ́ọ̀bù ń wà. Ṣé bá rí fídíò yẹn lọ́jọ́ múre Ìbàdàn? Ilé iṣẹ́ Landness Homes and Properties náà ń tà, wọ́n sì ti combine together pẹ̀lú Ọ̀yọ́ state government. Ọ̀yọ́ state government ni wọ́n jọ dá owó pọ̀, ìfọwọ́sowọ́pọ̀ wọn ni, so ọfọkàn balẹ̀. Ọkọ rí ọ̀rá ṣọ́ọ̀bù fún ọ, ọmọ tajà ń bẹ̀, gbogbo ojú tó sunjú pọ̀ bí ilé kó tó rojú kókó bí òbò kọ̀ọ̀kọ̀ kò lè wọ́ọ̀kì. Wá bó ṣe fajú ẹ̀ mọ́ra tí ọ̀bọ̀ fún ọ, tí ọ̀bọ̀ ràn ọ́ lọ́wọ́ tó bẹ̀rẹ̀ bísínẹ́sì. Ó ti jẹ́nu àjíǹde àrí ọmọ jẹ́ o. Landness Homes and Properties, nọ́mbà wọn nù, ẹ̀jẹ̀ á pè hàn. It is well. Ẹ ṣeun.